Yacoob. Daddy, what photo you want to be love? Ìwọ. Báwo ló ṣe yẹ kó sọ? Mi gbọ́. Mo fẹ́ kí ẹ̀yin ràn mí lọ́wọ́ ó ṣeun. Ẹ̀yin fún ta ló máa lo ẹ̀yin fún? Ìwọ ńkọ́? Ṣeun. Pàtẹ́wọ́ fúnra rẹ̀. Sọ fáwọn ẹ̀kọ́ dàbọ̀ ó dàbọ̀ kí ni mo ti rí ó dàbọ̀ sọ fáwọn ẹ̀kọ́ dàbọ̀ àbí wọn kì í kíyàn lu ìyá rẹ̀ ní olójú gíogíó ọkọ́ dàbọ̀. Mi gbọ́. Ilé tẹ̀ fi lọ restaurant. Kí ni restaurant ní Yorùbá? Ilé oúnjẹ, ok. Nígbà tó ti gbà yẹn nísìnyí á lọ restaurant. Kindly subscribe to our YouTube channel Yoruba Pikin and remember to hit the notification bell to enjoy more of our videos. Thanks for watching. Ọmọ Yorùbá lèmi o. I got you.